ìpadàbọ̀ Sunday Igboho Oòṣà ọmọ aládìkú mo ń sọ fún yín wípé Sunday Igboho Oòṣà nǹkan kan ò ṣe o ìpadàbọ̀ Yorùbá nation ó tún ti dé báyìí o àwọn èèyàn mà kóra wọn lọ bá olóyè Sunday Igboho Oòṣà àní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré Igboho Oòṣà ọmọ aládìkú ikú kan ò ní ó pa àwọn èèyàn mà ló tún kóra wọn lọ bá olóyè Sunday Igboho Oòṣà àwọn tó kù nínú Yorùbá nation tí wọ́n fẹsẹ̀ méjèèjì tí wọ́n fi rinlẹ̀ tí wọ́n ṣẹ́ẹ̀kì tí wọ́n lọ sínú ẹgbẹ́ APC àbí PDP àbí Labour Party wọ́n dúró sí orí Yorùbá nation ni o wọ́n mà tún lọ bá olóyè Sunday Igboho Oòṣà wọ́n lọ ṣe ẹpẹ̀lẹ́ ń bẹ̀rù sí olóyè Sunday Igboho Oòṣà Igboho Oòṣà ní pé ẹ má ṣe mẹ́lẹ́ ẹ má dalẹ̀ ẹgbọ́n tí Sunday Igboho sọ nínú fídíò yìí nígbà táwọn èèyàn tí wọ́n lọ bá ní Kútọ́nù ẹ bá mi ṣíà fídíò yìí kí tonílé tẹlẹ́mù kó jàǹfààní ẹ̀. tó mọ ìyọba kò fi wá ṣeré bàbá tó mọ ìyọba sí lóye bàbá wa o bàbá àyà tó mọ ìyọba Yorùbá nation bàbá àyà tó mọ ìyọba kò fi wá ṣeré bàbá àyà tó mọ ìyọba Yorùbá nation ló kọ ìbá. Yorùbá nation ló kọ ìbá. Orílẹ̀-èdè Yorùbá. Yes. Ẹ wá ya fọ́tò ń sẹ́yìn. Màámi. Ọ̀yá jẹ́ ẹja ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Ó ti start. Ok. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. A kí yín lẹ́ẹ̀kan sí o. Àwa lọ́dọ̀ bàbá wa Igboho Oòṣà. Owó bàbá dámì. Ṣé Yorùbá wọn ọ̀gbọ́n bàlá? Ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní international olóore Yorùbá. Ọmọdé Yorùbá la. Bàbá lórí Yorùbá la. Àbíwá gbẹ̀yìn Yorùbá la. Igboho Oòṣà gan mọ́ mi bèbè débẹ̀. Ọmọ àníbọ̀ máa jà bèbè débẹ̀. Màmá gbogbo bèbè débẹ̀. Ọmọ nígbà tí tẹ ọgbẹ́ lọ́wọ́ tó mi lọ́wọ́. Ẹbí kéde ẹni yóò. Ó ti kọ́ ọmọ tó bí wọ́n lóye òtún ló wọ́n wá lóye. Òtún ló wọ́n wá lóye. Ẹni ọ̀gá ọkùnrin sọ̀rọ̀ lọ́la ló ń sọ̀rọ̀. So can you see the next album? Ẹ máa ní nínú ẹ̀. Bọ̀dé má rẹ̀wẹ̀sì o. Bàbá wa wọ́n ní ká sọ fún ẹ má rẹ̀wẹ̀sì. Gbogbo ìgbà Yorùbá nation. Yorùbá nation. Ẹ jẹ́ káwọn náà bá wa sọ ṣẹ́jú kan péré náà ní. Ọlọ́run lè fún ìlú àgbàdo fún wa. Ọlọ́run àti ọmọ ẹgbẹ́ ọlọ́run sì lè kí lóye ìlú àgbàdo. Kita ṣe ra wa lọ́kàn. Nígbà tí bá ń bá wọn. Ìdílé máa ń lò fẹ́ láti bẹ̀rẹ̀ ilé ìwọ̀n. Bàtí bí pé ẹ̀yin ń sẹ́ ṣe ìtẹ̀ fẹ́ sọ ni pé wọ́n ń gbóni fẹ́ fi ẹ̀ kéde ẹ̀kọ́ náà wọlé ẹ̀. Ìṣẹ̀ra yín lọ́kàn. Mo wà ní dókítà mi, ẹ̀dí kìfì lọ́wọ́ pé Ọlọ́run lè gbòmìnira fún Yorùbá. Àbá ti dáfẹ́ padà sáà ni wa. Ọlọ́run dábọ̀ wọ́n sí fún wa. Bàbá o, Olúwa dábọ̀ wọ́n sí fún wa. Bàbá o, Olúwa dábọ̀ wọ́n sí fún wa. Bàbá o, Olúwa dábọ̀ wọ́n sí fún wa. Oṣù àti ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n lọ sí Kútọ́nù láti lọ bá bàbá wa olóyè Sunday Igboho Oòṣà ọmọ aládìkú láti lọ ṣe ẹpẹ̀lẹ́ ń bẹ̀rù sí Sunday Igboho. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o a dúpẹ́ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin àti lọ́wọ́ ọmọdé tọ́kọ̀ wọ́ṣọ̀dí nínú wọn ni Lady K wà inú wọn ni ọmọ Lúkàsì pẹ̀lú àpọ̀lọpọ̀ àwọn èèyàn tí mi lè dárúkọ Mass B gbogbo wọn ló wà ń bẹ̀ fídíò náà ni mo fi hàn yín tán lójú ọmọwòrán tí wọ́n lọ ṣe kíni tí wọ́n lọ ṣe ẹpẹ̀lẹ́ ń bẹ̀rù sí bàbá wa olóyè
Sunday Igboho Òòṣà Igboho Òòṣà ọmọ aládìkún tó jẹ́ wípé nínú ìtàn Yorùbá nílẹ̀ Yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé tó fi dé Brazil tó fi dé Cuba orúkọ olóyè Sunday Igboho ní parẹ́ láíláí fáàbàdà nítorí pé ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà tí ọmọkùnrin ń ṣe bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń wẹnu ọ̀tẹ̀ sí olóyè Sunday Igboho Òòṣà ṣùgbọ́n mo fẹ́ kí ọ̀rọ̀ yìí dá olóyè Sunday Igboho fúnra rẹ̀ wípé kó wẹ̀yìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò ló sì wà lẹ́yìn olóyè Sunday Igboho tí wọ́n sì ń fẹ́ olóyè Sunday Igboho látàrí tó ṣe nílẹ̀ Yorùbá látàrí ìjà tó ń gbé ọmọ mẹ̀kúnnù nílẹ̀ Yorùbá. mo fẹ́ fi eléyìí dá ẹ̀yin èèyàn lójú wípé ìfẹ́ tẹ́ ẹ ní sí olóyè Sunday Igboho àdúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ó túmọ̀ sí wípé ìfẹ́ tẹ́ ẹ ní sí àwọn mẹ̀kúnnù òun ni ló jẹ́ kẹ́ transfer ìfẹ́ yìí sí ara olóyè Sunday Igboho. Sunday Igboho sì ń jẹ́ kó yé àwọn èèyàn wípé ìgbáyégbádùn ọmọ Yorùbá òun ló jẹun lógún àfẹ́kẹ̀yìn èèyàn kẹ́ ẹ ní ìrẹ̀wẹ̀sì ọkàn àdúgbò lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó dìde láti Nàìjíríà tí wọ́n lọ sílùú Kútọ́nù tí wọ́n lọ bá olóyè Sunday Igboho Òòṣà Igboho sì ń jẹ́ kó yé àwọn èèyàn ó ní ká máa fi jíjẹ́ fáyìn èèyàn wípé ẹ jẹ́ ká ṣe kíni ká dúró lórí múfúmẹ́ǹtì yìí ká dúró lórí múfúmẹ́ǹtì Yorùbá nation yìí kẹ́ ẹ má ṣe mẹ́lẹ́ gbogbo àwọn tó ṣe kíni tí wọ́n yapa lọ sínú ẹgbẹ́ APC tàbí PDP tàbí Labour Party nínú Yorùbá nation ó ní kíni ó ní ká fi wọ́n sílẹ̀ Igboho Òòṣà sọ wípé ká fi gbogbo wọn sílẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé wọn kú kọ lẹ́tà wá sí Yorùbá nation kò sí ẹ̀dá kan tó kọ lẹ́tà wá sí Yorùbá nation wọn sì force anybody láti ṣe Yorùbá nation ṣùgbọ́n ó yà àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wípé àwọn tó jẹ́ pé wọ́n lórúkọ lẹ́ẹ̀kan nínú Yorùbá nation ni wọ́n yapa lọ sínú ẹgbẹ́ APC PDP àti Labour Party tí wọ́n fi ń dá wa lójú wípé àwọn ṣe eléyìí tó yọ olóyè Sunday Igboho ni wọ́n ń jẹ́ kó yé wa wípé gbogbo ìgbésẹ̀ táwọn gbé olóyè Sunday Igboho Òòṣà ó mọ̀ sí ṣùgbọ́n a fi ń dá yín lójú wípé Sunday Igboho fúnra rẹ̀ mọ̀ wípé ó sọ wípé òun ò mọ̀ sí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ṣe. bí bọ́ Sunday Igboho bá tiẹ̀ tó bá tiẹ̀ fẹ́ tó bá fẹ́ gbé ìgbésẹ̀ ṣé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣáwọn ló máa rán ni. olórúkọ ni Sunday Igboho Òòṣà mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn ní Nàìjíríà òun gán ṣe kí ni ó gbìyànjú nínú òṣèlú Nàìjíríà kó tó di wípé ó rí i pé ìyà tí àwọn olóṣèlú fi ń jẹ mẹ̀kúnnù ó pọ̀. bí Sunday Igboho bá fẹ́ lọ bá olóyè Bọ́lá Ahmed Tinubu kìí ṣe àwọn ẹ̀ tó wà nínú Yorùbá nation tó ti yapa ló máa lọ bá Igboho Òòṣà ó mọ right channel láti lọ àwọn tó máa lọ bá olóyè Bọ́lá Ahmed Tinubu kìí ṣe tẹ bá fẹ́ wá excuse sọ́nà míì oníkálukú ẹ ṣe tó wù yín lápò ara yín ni. ẹ̀yin tẹ́ ẹ yapa sí political party ẹ ṣe tó wù yín lápò ara yín ni. Igboho Òòṣà ọ̀rẹ́ anybody níṣẹ́ bí Igboho bá fẹ́ ràn yàn níṣẹ́ ó mọ right channel láti lọ kì í ṣe irú yín náà sọ nítorí pé ẹwẹ́ ẹbí ń tí tí ì bá ṣe Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ yín nínú yóò lè débi tó dé lónìí yìí tẹ́yìn náà sì máa ń sọ tí ì bá ṣe ọ̀rọ̀ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ nínú yín ta ló fẹ́ mọ̀ yín ta ló fẹ́ mọ òkòlò yín lọ́yọ̀ọ́ ṣùgbọ́n ẹ ti ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣe Igboho kọ́ ló rán anybody níṣẹ́ o láti yapa sínú ẹgbẹ́ political party tó bá wù kó ṣe ṣùgbọ́n àwa sọ fún yín wípé bí Igboho Òòṣà bá fẹ́ rìn ìrìn àjò
lọ́dọ̀ àwọn olóṣèlú láti ìrìn tó yẹ kó rìn lọ bá àwọn olóṣèlú àbí lọ bá olóyè Bọ́lá Ahmed Tinubu. Ìgbòho mẹ́ni tó yẹ kó rán, ó sì mọ ráṣẹ̀rẹ̀ láti lọ. Kì í ṣe irú àwọn tó ń sọ wípé ìtorí Ìgbòho làwọn ṣe lọ darapọ̀ mọ́ political party kankan nílùú Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ wípé olóyè Ìbà Gani Adams gbógun ọ̀fẹ́ o, àwọn gan ṣe kí ni wọ́n ń pè fún restructuring. Bí ní Yorùbá bá gbàdí tí restructuring tá à ń béèrè fún tó bá ṣeé ṣe gan, Yorùbá nation gan ti dé 80%. Tó bá restructure Nàìjíríà, ọkàn Yorùbá gan máa balẹ̀, ọkàn wọn máa balẹ̀ nínú Nàìjíríà. Tó bá ti gba restructuring wọlé, Yorùbá nation gan ti kó 80% nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kí wàá la wá ń bá kiri? No going back sí lọ́rọ̀ Yorùbá nation yìí. Movement yìí a ti dáwọ́lé, a sì máa ṣe Yorùbá nation lọ. Yorùbá nation, ẹni tó bá máa kù ló máa kù. Nínú Yorùbá nation yìí, ẹni tó bá máa kù ló máa kù. Mo sì ń tẹnu mọ́, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Gbogbo èyí tá a jọ bẹ̀rẹ̀ Yorùbá nation yìí, tẹ̀lé ṣe kí ni tẹ̀ sì dúró lórí ọ̀rọ̀ Yorùbá nation. Tẹ̀ jẹ́ kí owó àwọn olóṣèlú tẹ̀ jẹ́ kó wọ̀ yín lójú. Ebi ò mà ní pa yín kú o. Lágbára Ọlọ́run, aláàánú ti yín Ọlọ́run á rán sí yín. Nítorí pé a mọ̀ wípé ọ̀dàlẹ̀ ò dá o. Wọ́n sì ní a máa lo wọ́ọ̀dù ọ̀dàlẹ̀. Ọ̀dàlẹ̀ yìí ó ti wà. Even kó má ṣe ọ̀rọ̀ Yorùbá nation àbí political system Nàìjíríà. Kí ó tó di pé ọ̀rọ̀ political system àbí ọ̀rọ̀ Yorùbá nation, ọ̀dàlẹ̀ ti wà. Gbogbo wa la sì mọ̀ túmọ̀ ọ̀dàlẹ̀. Kò sí ní tá a fẹ́ pe intẹ́ ṣe yìí tó hàn bá ní pé ju ọ̀dàlẹ̀ lọ. Ẹ̀yin lẹ mọ̀ ìdí tẹ́ fi lọ join àwọn political party tẹ́ ẹ lọ join. Ṣùgbọ́n àwa ń jẹ́ kó yé yín wípé ìdí tẹ́ fi lọ join yẹn ìmọ̀ tara ẹni nìkan. Ntẹ́ jẹ́ òun lẹ̀ ń bá kiri. Kò sọ́nà kan méjì, kò sábùdá kan lọ́rọ̀ pé eléyìí ò kì í ṣe agitation. Ẹ̀ẹ́dẹ̀ sí nínú ẹni tó ń jà fún ìjà òmìnira. Ẹ̀yin tó jẹ́ pé ìjà òmìnira dé stage kan, ẹ deviate, ẹ lọ sínú ẹgbẹ́ òṣèlú nítorí owó àbí nítorí ipò àbí nítorí ntẹ́ẹ̀jẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tó lóye Sunday Igboho ṣá, nítorí pé wọ́n ní kò ní burúburú kó má kẹ́nìkan mọ́ ni. Màá dánu dúró ń bẹ̀ yẹn náà o, àwò gédéǹgbé. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún mú wá fún yín, òun ni ọ̀rọ̀ Peter Obi tí wọ́n sọ wípé wọ́n dá dúró ní Heathrow Airport nílùú London fún bí wákàtí mélòó kan, tó di pé wá di ohun tá à ń gbà síra wọn lórí ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń gbẹ́rú mọ̀ sí wípé bóyá àwọn ẹgbẹ́ APC alátakò àwọn ló ṣiṣẹ́ láabi yìí. Wọ́n dárúkọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní báwọn ló ṣiṣẹ́ láabi yìí àbáwọn kan nínú APC. Ṣùgbọ́n kò sí bó ṣe máa ṣe tí kankan bá ṣẹlẹ̀ sínú ẹgbẹ́ APC, wọ́n á ní PDP ló ṣe, wọ́n á ní Obi, wọ́n á ní àwọn Labour Party ló ṣe. Bí kankan bá ṣẹlẹ̀ sáwọn Obi náà, wọ́n á sọ pé kí ni, wọ́n á ní àwọn APC tàbí PDP ló ṣe. Irú eléyìí ò lè má ṣẹlẹ̀. Ẹni tó bá ti ń travel dáadáa, kò sẹ́ni táwọn immigration lè dá dúró láti question one question or the other. Ìwọ tó bá ti wà confident láti máa travel, wọn ò ṣe máa dáyàn dúró. Psychology ló máa ń lò. Ẹni tí wọ́n bá dẹ̀ ti rí, tí wọ́n bá rí pé any sneaky something wà, wọ́n máa dá dúró. Wọ́n lè query ẹ̀ fún like 5-6 hours tí wọ́n á dá dúró. Ẹlòmíì máa ń lọ́jọ́ kan throughout 24 hours wọ́n máa ń lò pẹ̀lú wọn. Nítorí pé Obi jẹ́ olórúkọ ni wọ́n ṣe ń gbé káàkiri. Kí ló lè Bọ́lá Ahmed tó ń fẹ́ lọ bá orúkọ Obi jẹ́ fún nílùú ní ọdún fẹ́ èyìnbó tiẹ̀ nígbà orú àbọ̀dé bẹ́yẹn. Èyìnbó ò lè gba orú àbọ̀dé bẹ́yẹn. Kò sí irú ìrìnàjò tí olóyè Bọ́lá Ahmed Tinubu fẹ́ rìn. Ta ló fẹ́ lọ bá òyìnbó láì ṣe Nàìjíríà? Kọ́fẹ́ máa èyìnbó fẹ́ gbowó lọ́wọ́ wọn láti jẹ́ kán mú Obi tí ò sí ẹ̀ṣẹ̀ kan tó tangible tí wọ́n fẹ́ mú fún. Ìlú èyìnbó kì í ṣe Nàìjíríà tó jẹ́ wípé àwòránwo ni. Ọ̀rọ̀ awóráwo lá fi ọ̀rọ̀ Nàìjíríà ṣe. Eléyìí kì í ṣọ̀rọ̀ òyìnbó. Ẹ̀kọ́ ìlàkó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà. Olóyè Bọ́lá Ahmed Tinubu ò lè rán àwọn immigration London kí wọ́n apprehend
Òbí nítorí wípé wọ́n ṣe ọ̀rọ̀ election ní Nàìjíríà èyìnbó ò tiẹ̀ ní gbarú àgbọ̀dẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá rí àwọn evidence tó dájú. Àwọn míì tiẹ̀ sọ wípé wọ́n mú lórí impersonation ni, àwọn kan sọ wípé bóyá olóyè Bọ́lá Ahmed tinú ẹgbẹ́ APC ló ṣiṣẹ́ láabi yìí. Ṣùgbọ́n mò ń sọ fún yín pé gbogbo ohun tí mo ti sọ sẹ́yìn, ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ prove me wrong, gbé proof ẹ jáde wípé olóyè Bọ́lá Ahmed Tinubu òun ló ṣiṣẹ́ ìlàbí láti jẹ́ kí àwọn èyìnbó kí wọ́n apprehend àbí kí wọ́n dá Labour Party presidential aspirant Obi kí wọ́n dá dúró sí Heathrow airport ní London. Mo fẹ́ kẹ́ gbọ́ proof yín jáde. Ṣùgbọ́n tí mo sọ fún yín wípé àwọn èyìnbó kì í ṣe ọmọ Yorùbá, wọn ń ṣe Nàìjíríà tó jẹ́ pé a máa ń ṣe àwo pàdípàdí gbowó kó bá mi ṣe nǹkan báyìí. Èyìnbó kì í ṣe bẹ́ẹ̀ o. Tí wọ́n bá rí nǹkan wọ́n máa ń ṣe ìwádìí wọn tó tán bá fẹ́ mú èèyàn. Èyìnbó lè lo ọdún márùn-ún kó lo ọdún mẹ́wàá kó tó rí ẹnìyẹn mú. Tán bá dẹ̀ máa rí ẹnìyẹn mú kò ní sí proof pé ẹnìyẹn ló máa wẹ̀ ó máa yán kànkàn. Wọ́n ti máa aṣọ débi wípé kò ní sí wípé èmi kọ́ ni mo ṣe. Ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ Nàìjíríà. Mò ń jẹ́ kó yé yín wípé olóyè Bọ́lá Ahmed Tinubu kò lè ṣerú iṣẹ́ báyìí. Wọ́n tó bá dẹ̀ mọ̀ pé o ní proof ẹ lọ́wọ́ gbé jáde fún wa kò jẹ́ ká rí wípé olóyè Bọ́lá Ahmed Tinubu ló rán àwọn èyìnbó ní London kí wọ́n dá Obi dúró sí London. Irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni o. Tó bá ní proof ẹ gbé wá fún wa. Màá máa fèyí ṣe lọ fún yín ná. Ó dàbọ̀, ó dìgbà kan ná.